ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn ìrìnkèrindò ló ń dé sétí gbọ́ yín tó sì wà lójú ìwòran yín o láti iléeṣẹ́ Jùgbà Master Channel. Ṣéun Agboola ni oníròyìn yín, ẹ máa bá wa ká lọ o. Ààrẹ tẹ́lẹ̀ rí, ààrẹ àná, ààrẹ ìjẹta Goodluck Jonathan, ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n ti kìlọ̀ pé ẹ wo ẹgbẹ́ òṣèlú kan one party system kò dá lórílẹ̀‐èdè Nàìjíríà o, kò dáa rárá torí yóò ṣàkóbá fún lọ síwájú orílẹ̀-èdè wa ni o. Níbi ìjókòó ẹ̀yẹ ìkẹyìn tí wọ́n ṣe fún olóògbé alàgbà Edwin Clark ni wọ́n ti sọ̀rọ̀ yìí jáde o. Wọ́n ní tó bá jẹ́ nǹkan táwọn èèyàn tiẹ̀ wá ń fẹ́ náà nìyẹn, a gbọ́dọ̀ gbárù ẹ̀ láàyè o. Bàbá ìgbárù ẹ̀ láàyè lágbo òṣèlú wa, àjẹpá àjẹtánu. Alàgbà Jonathan, ọ̀mọ̀wé Jonathan Goodluck, ààrẹ àná sọ̀rọ̀ yìí nítorí bí àwọn èèyàn kan ṣe ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP, Labour Party LP àti New Nigeria People's Party NNPP. Wọ́n ń kúrò nínú àwọn ẹgbẹ́ ìwọ́n sì ń takọ́sọ́ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Wọ́n ní kò dáa o, ẹ lọ wá nǹkan ṣe sí o. Nígbà tí ẹgbẹ́ kan bá ń ṣe ìlú, bóò lè ẹgbẹ́ kejì tí ò sí ńlẹ̀, bóò ni ó ṣe bá wọn wípé tẹ́ ń ṣe yìí ọ̀dà. Wọ́n kàn máa jẹ gàba lórí àwọn aráàlú ni o. Ọ̀mọ̀wé Goodluck Jonathan, ààrẹ ìjẹta lórílẹ̀‐èdè Nàìjíríà ló sọ bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fọwọ́ òfin mú Jemilu Abdullahi àti Samsudeen Isiaku. Kò sí nǹkan méjì tí wọ́n fi mú wọn kọjá pé wọ́n ń ba wáyà òpó iná jẹ́ ní ọ̀nà Ìjẹ̀gùn Jákàndé. Ọwọ́ ọlọ́pàá tẹ̀ wọ́n nígbà tí wọ́n ti ṣe ibi yìí, gẹ́gẹ́ bí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó CSP Benjamin Hundeyin ṣe sọ. Wọ́n ní àwọn tí ọwọ́ bá yìí nígbà táwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ tiwọn lọ ni ọwọ́ bá wọn yìí, àwọn ọlọ́pàá ìṣẹ̀rí Ọ̀ṣun. ìdínú nígbà tí wọ́n rí pé iṣẹ́ yìí iṣẹ́ ibi ni wọ́n ń ṣe, ìwà àká ni wọ́n ń hù, bí wọ́n ṣe fọwọ́ òfin mú wọn nù o. wọ́n wá ní tọ́ àwọn sì ń tọpinpin o lórí ọ̀rọ̀ náà, torí pé kò ṣeé ṣe kó jẹ́ pé àwọn nìkan ni wọ́n máa ṣiṣẹ́ irú iṣẹ́ láabi bẹ́ẹ̀. Kí ló dé tẹ̀ ń ba nǹkan ìjọba jẹ́? Ara àwọn tá à ń sọ náà rèé, bọ́ bá yá àmọ́ bújọba. Arákùnrin olùkọ́ṣẹ́ kan tí wọ́n fi sẹ́nu kọ́ṣẹ́ tó jẹ́ ẹni ọdún 18 years, wọ́n ti fẹ̀sùn kàn o. Obìnrin 10 ló fún lóyún láàrin oṣù 5. Kí ló dé? Ó fọmọ ọ̀gá ẹ̀ lóyún àti ọmọdébìnrin kan tó ń ṣiṣẹ́ nílé ìtajà kan náà nípínlẹ̀ Anambra. Nínú ìwádìí ni wọ́n ti sọ pé wọ́n fi sẹ́nu kọ́ṣẹ́, ṣùgbọ́n láàrin oṣù 3 tó débẹ̀ ẹnu kọ́ṣẹ́ ọ̀hún, ọmọ ọ̀gá ẹ̀ ló kọ́kọ́ wọ̀n fún, ó yá a lóyún, àti ọmọdébìnrin kan ó fún yẹn náà lóyún. ìdí nù tí wọ́n fi lè kú òun bẹ́ẹ̀. Kọmíṣánná fọ́rọ̀ àwọn obìnrin àti ìrànlọ́wọ́ àwùjọ Honorable Ife Obinabo sọ̀rọ̀ yìí nínú fọ́nrán kan lórí òpó ayélujára ẹ̀. Ó tún wá tẹ̀síwájú, ó nígbà tí wọ́n lé kúrò ńbẹ̀ níbi tó ti fọ́mọ ọ̀gá lóyún àti obìnrin òṣìṣẹ́ kan, ibẹ̀ ni ó ti padà sí abúlé. Ìwé mọ́ padà tí wọ́n gbélé lọ́wọ́ ló bá padà abúlé o. Lẹ́yìn ìgbà náà láàrin oṣù 2 kan ló bá tún fún èèyàn 8 míì lóyún. Tó ìròyìn náà rèé o, ti rìnkèrindò ní o. Ṣéun Agboola lóníròyìn yín o, kọ́lọ̀ ọmọ ṣọ́ wa ni o. Èèyàn 10, ẹ mọ́ gbàgbé o, ọkùnrin tó fún èèyàn 10 lóyún yìí, ọmọ 10 ní òbí lẹ́ẹ̀kan náà, bí ò bá sì bèjì ń bẹ̀, ọmọ ọdún 18. Àánú Ọlọ́run kò ní fi wálẹ̀ o. Wọ́n ní kọ̀mọ̀dà kọjá wípé pátì kan náà ni ọmọ rú lórílẹ̀‐èdè Nàìjíríà ó léwu fọjọ́ iwájú o. Bákan náà àwọn tó ń ba iná ìjọba jẹ́ díẹ̀ lọ́wọ́ òfin yóò mọ̀ tẹ̀yìn o. Ṣéun Agboola láti Jùgbà Master.